ayé kan làbárè tó gba gbogbo ayé kan tí ò sẹ́ni tí ò mọ wọ́ọ̀chẹ̀ pé ibo ni bó ló ṣe rí ibo ló fẹ́ já sí làbárè yẹn ó fọ́ ọ̀ṣẹ́ rẹ̀ láti jẹ́ ká ronú ó fọ́ ọ̀ṣẹ́ ara ìlera lórí afẹ́ akọ̀ kọ́mọ́nà láàká ìgan ọmọ díẹ̀ ọ́sàmù kọ̀ ránù ó sì mú ọkọ̀ ṣẹlẹ̀ àwọn tó bá gbọ́lẹ́gbẹ̀ẹ́ wọ́n sọ yòókù fọ́ ẹgbọ́ gbogbo tàti ẹ̀gbọ́ nípa aráhùn táǹgbọ́n pa Ísírẹ́lì kò tí ẹ̀ yé mi wọ́n sọ fún ọ tọ́lọ́lọ́hun kọ̀dá ogun ọlọ́lọ́gbọ́n kìí sì jẹ́ gbogbo wọn gbọ́ nǹkan yé o bá a ṣe pọ̀ tó náà láti gọ̀ tó bẹ́ẹ̀ náà láti mọ̀ tó àbọ̀ ọgbọ́n tó yẹ ká gbọ́n tọ́lọ̀ ń bá ti tò wá ọgbọ́n yẹn ṣàǹfààní láì jẹ́ bẹ́ẹ̀ bá a gbọ́n gan kò lè wúlò ọgbọ́n ẹnìkan ló wúlò fún ṣùgbọ́n ọgbọ́n jàmáà àfikà wà wọn tí ó darí wà lé lórí torí bí tí wọ́n ń fojú wo nǹkan tọ́lọ́ ọgbọ́n sí ẹlòmíì ó tún wò lọ́nà àbòmíì ẹsùn gbọ́dọ̀ lo ojú kan tẹ́ bá ní ayàbí ayàyàkuyà ọgbọ́n gan nídìí ètò ẹwà jẹ́ sọ́mọ́ ìfẹ́ sọ yìí ẹ̀yìn wá ó yá akẹ́kọ̀ọ́ lórí ntọ́ lọ ni ó kó orí íńtánẹ́ẹ̀tì tó bàbá àwọn ìwé oríṣiríṣi pàdé àwọn bá ìwé oríṣiríṣi pàdé tí wọ́n kọ láti ìlú èbó wọ́n kọ láti ìlú Lárúbáwá wọ́n kọ láti Áfíríkà ọmọ èbó wà ń bẹ Lárúbáwá wà ń bẹ Áfíríkà wà ń bẹ ọ̀rọ̀ kan náà gbogbo ń tẹnu mọ́ ó kálukú ń sọ tọ́mọ̀ nípa tí ń ṣẹlẹ̀ wọ́n ń sọ nípa àwọn tó dá tí ń ṣẹlẹ̀ ilẹ̀ kí ni wọ́n fẹ́ sí ibo wọ́n bá dé ibo wọ́n lọ Israel látayébáyé wọ́n gbajúmọ̀ lórílẹ̀ ayé àmọ́ Ọlọ́run kì í fẹ́ fún wọn lórílẹ̀-èdè torí wọ́n máa ṣèbàjẹ́ ni tí agbára bá ti wà lọ́wọ́ wọn ìṣẹ́dá kan ṣèbàjẹ́ ara wọn tàbí kó fẹ́nu kò ṣèbàjẹ́ lómi wọ́n máa balẹ̀ jẹ́ tágbára bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ báyìí nítọ́lọ́run fẹ́ fún wọn kọ̀fẹ́ wọn ó dúró lójú kan náà ó mọ̀ọ́mọ̀ tún wọn ká ní àṣẹ dandan rẹ̀ ló fi tún wọn ká bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí mo ń sọ yìí tẹ́ ẹ bá dé sẹ́mọ̀ pé original Muslim àwọn èèyàn máa sọ pé báyà ẹni tí wọ́n tẹ̀lé kìtàbù àti súnà ní adé àpòlò kọta máa ń pè kí mọ́sán bí kọ́mọ́tò dàrú ẹ tí bá ń tẹ̀lé tọ́lọ́ngún tànà bí wé ṣùgbọ́n ìmọ̀ye ìrẹ̀lẹ̀ ẹgbẹ́ tọ́lọ́ngún tànà bí wé kọ́ ló ń tẹ̀lé iná ìrọ̀pọ̀ jù ní mùsùlùmí adé so original mùsùlùmí lẹni tí ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ànábì ó sì ló kọta máa ń pè ṣùgbọ́n tí ń bá wí ń bì kọ́mọ̀ ìpè tí mo fẹ́ pass ní mẹ́sẹ̀jì kò ní yé original Christian náà wà àwọn aládàálẹ̀ kádàálẹ̀ náà ó kún àárín tiẹ̀ náà abẹ́ẹ̀kọ́ ni kò sí nǹkan kan táwọn èèyàn bí ilé fòlú ẹ̀ tí nǹkan kí nǹkan ò ti já láyé tá a wà lónìí tẹ́ bá wá dé original Jew gangan tí ń ṣẹ̀sìn Jew gangan náà àwọn ọmọ Israeli ẹ̀rù ń bà wọ́n di àárọ̀ yìí kódà wọ́n ń ṣe protest ẹ̀ bá lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń ṣèwọ́de di àná mẹ́jagun mọ́ wọ́n ọ̀ràn wa pé ká lọ dá Ísírẹ́lì lẹ̀ Olúwa ò fẹ́ kí a ní orílẹ̀-èdè ẹjọ́ kálukú ọmọ ṣẹ̀mí lálàáfíà ibi tó bá ti ráyè gbé èwo ní ká lọ sá gbogbo wa jọ pé ẹ sáko wọn lọ orí ilẹ̀ kan kò sínú ẹ̀sìn wa Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ fún wa ọ̀rọ̀ original Jew nù sóti ìtọ́jú original àwọn gangan tọ́gẹ̀ẹ́tì tí Ọlọ́run bá wọn sọ látòrí ahọ́n Dáúdà látòrí ahọ́n Ìsá látòrí ahọ́n Músá látòrí àwọn ànábì wọn especially ànábì Músá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́n wà nú àwọn tí ń gbógun ti Ísírẹ́lì ọmọ Ísírẹ́lì àwọn
kódà wọ́n tún bẹ́nu Ísírẹ́lì láàárọ̀ yìí kẹ́ tó wá jímọ̀ ìwọ́de ti lọ rẹpẹtẹ wọ́n Gaza má jagun mọ́ fáwọn ẹlẹ́ni lọ́rùn lẹ̀ ogun orí ògbófin mu. ìwádìí ń ṣe àwa tá a ní ìdí ká mọ̀ táwa mọ̀ tá a ní ìdí kó yí àti òtí àyí apá ìjọ òní òtún àyà. àwọn oníkẹ̀kẹ́ mọ̀ pé àwa ni wọ́n ń yàn jẹ wọ́n sì mọ̀ pé àwa lọ́lọ́run wà lẹ́yìn wa ṣùgbọ́n kí ló dé tí Ọlọ́run ràn án lọ ẹ dákun ebi àti ẹ̀kíláṣí tí ó fi ràn án lọ. àwọn lọ kírèètì ìgbàgbọ́ nǹkan mẹ́ta ló jẹ́ kí Ísírẹ́lì ò tóbi ó ṣe tóbi. wọ́n lọ kírèètì ìgbàgbọ́ tí wọ́n fẹ́ kí owó èèyàn gbàgbọ́ wọ́n ronú out of their book ni o wọ́n tẹ̀lé wọ́n fi wé wọn lẹ̀ wọ́n fa ànábì Ọlọ́run wọn lẹ̀ wọ́n á ní báyé ṣe rí lónìí. ànábì Muhammad tó mú Islam wá Saudi orílẹ̀-èdè Islam ni orílẹ̀-èdè lábáre wọ́n sì ka 57 country lágbàáyé táwọn alárúbáwá yìí ń darí lórúkọ Islam. ó yẹ káwọn náà lè darí ayé tábà darí ayé nítorí káwọn kọ́ ṣe náà ni pé káwọn náà dá orílẹ̀-èdè tí a náà lẹ̀. Britain, America, igba àwo orílẹ̀-èdè Christian ni àti orílẹ̀-èdè Muslim àti orílẹ̀-èdè Christian orílẹ̀-èdè Júù nǹkan àwọn Júù ìfẹ́ darí ayé ni o wọ́n sì rí ṣe wọ́n ti tọwọ́ gbogbo ayé ṣùgbọ́n tí wọ́n fẹ́ ní orílẹ̀-èdè tí a lọ́tọ̀ tí ó jẹ́ headquarter láti darí ayé wọ́n ti ń darí ayé ọ̀rẹ́ nílé torí wọ́n ń darí economy ayé wọ́n sì tọwọ́ bọ ọpọlọ àìmọye àwọn olórí orílẹ̀-èdè especially America, Britain àti France. ìjẹba fèrèsé bá fọn fún wọn ni wọ́n máa tẹ̀lé. ọ̀kan náà àwọn senator tó wà ní house ó ń sọ ọ̀rọ̀ kan láti ní ìjẹta ló ti ń pariwo ọ̀rọ̀ rẹ̀ gbóná lánàá yóò tún sọ mí lónìí. ó ní ẹ̀yin Israeli ẹ tú dànù Amẹ́ríkà ò lè jẹ́ báńkì yín tẹ́gbẹ́jẹ́ bá ti wá ń dáràn àwọn aláàmọ̀ tán owó tí tọ́yẹ káwọn ná lórí orílẹ̀-èdè Amẹ́ríkà àìmọye ọmọ lọ́jọ́ gbèsè àìmọye nǹkan ló bàjẹ́ l'Amẹ́ríkà tẹ́ káwọn náwó lé lórí ẹ̀yin láà máa náwó lé lórí. inú bẹ̀rẹ̀ sí máa bí ẹni ẹ bẹ̀rẹ̀ sí máa tó àwọn àṣírí kan pé bẹ́ẹ̀ ṣe tẹ̀wọ́n náà nù lẹ́lọ waste more than 500,000 youth tiwa nítorí ọ̀rọ̀ ráàkì more than 500,000 lẹ́lọ waste tẹ́ ẹ̀ parọ́ fún àyíkẹ́ ráàkì ní mass destruction weapon ẹ tẹ̀ wá alọ́jagun ní ráàkì apá àwọn ẹni ẹlẹ́ni apá president wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀sìn aṣọ fún wa pé wọn ò tiẹ̀ ní wọn ò ní má ń tẹ́ torí ẹ̀ pa èèyàn mílíọ̀nù méjì lẹ́yìn ìgbà tí wọ́n kú tán torílẹ̀-èdè bàjẹ́ tán torílẹ̀-èdè wò lè ọ̀làgbára àti sọ ara rẹ̀ di òní ẹ̀sìn àṣọ pé wọ́n fẹ́ ní ni wọn ò ní lóòótọ́ ó wá ní the same thing lẹ́tọ́ wá repeat bẹ́ẹ̀ last week ni mo ti ń sọ àbí ní lecture kan mo ní t'Amẹ́ríkà bá máa wó a stupid president ní ọ̀dàrí ẹ̀ ta ló stupid tó ẹni tí wọ́n tàn lákọ̀ọ́kọ́ tó tàn lẹ́ẹ̀kejì wọ́n tàn ọ́ ọ̀rẹ́ ńbẹ́láyé gbà náà àgbàlagbà ni ọ́ olówó ni ọ́ politician ni ọ́ ọ̀gá lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ọ̀kan tí di president ni wọ́n tàn orílẹ̀‐èdè ẹ lọ jagun ní Afghanistan nítorí Bin Laden nìkan ẹ jagun fógún ọdún ẹ ná burúkú owó ẹ jẹ gbèsè tí ẹ lè san ní 100 ọdún lónìí gbèsè tí ẹ jẹ lórí Afghanistan lásán wọ́n tún wá tàn orílẹ̀‐èdè ẹ lọ sí Iraki l'Amẹ́ríkà yìí náà láwọn Israeli náà ni o wọ́n ní Iraki lọ́tà wà kí ló dé wọ́n ní mass destruction weapon wọ́n dé Iraki tán wọ́n pa èèyàn 2 million plus wọ́n pa president wọn lọ́jọ́ ọdún wọn fòkò sí lọ́rùn lẹ́yìn náà wá ṣe press conference pé kò ní ó ń ronú nípa rẹ̀ kó ń fẹ́ nílé kò ní rárá kò ní bẹ́ẹ̀sì gan fún ẹni ọkàn ronú nípa rẹ̀ lásán ni lẹ́wọ́n lọ pa èèyàn 2 million lẹ́dẹ̀ bá orílẹ̀-èdè jẹ́ orílẹ̀-èdè tó wà nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n ṣẹwà jù lágbàáyé wọ́n bá yé ẹ̀jẹ̀ wọ́n kan lápá méjèèjì wọ́n kan lẹ́sẹ̀ méjèèjì orílẹ̀-èdè wò lè rìn kò lè gbọ́wọ́ orí sẹ́mọ̀ rẹ̀ lọ́wọ́ dúró lé lórí lẹ́tọ́ ti fẹ́ destroy orílẹ̀-èdè rán wọ́n ń pariwo pé kó lórí sẹ́mọ̀ ọ̀hún tí láwọn bá ju bọ́ọ̀mù kọ́ ṣé kò ní pa sáà là ń jagun ní ẹlọ́ máa jẹ́ máa ju bọ́ọ̀mù yín láti Ísírẹ́lì síbẹ̀ orí sẹ́mọ̀ rẹ̀
àti ọ̀dẹ Jordan orí sánmà Iraq lẹ́yìn ìgbà tí wọ́n ti bà ayé Iraq jẹ́ ó kàn lè dúró lórí sánmà kan bí Jordan gan ṣe jọ́dẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn mísáì kan tó kọjá lórí sánmà rẹ̀ ọ̀njà ni wọ́n ti bà ayé Syria náà jẹ́ wọ́n dúró lórí sánmà Syria náà ibo ni Israel fẹ́ gbàdé ọ̀dọ̀ ra ọ̀dọ̀ mùsùlùmí ni àmọ́ mùsùlùmí tí ó lo space ẹ̀ tí ó fi lọ kọlù ráhùn ó ti kọ́kọ́ bà ayé wọn jẹ́ náà òun náà ní Syria àti Iraq ààyè méjì tó lójú nù àti díẹ̀ orí Jordan. Sẹ́nẹ̀tọ̀ wa sọ wípé ẹ tún wá ń pè wá pé táwọn ọba jẹ́ pé ẹ̀gọ́ ni àwọn tí ń darí Amẹ́ríkà lónìí sọ yẹ kí ẹ tún lọ máa náwó ribiribi sógunmi ṣáàṣì rí ẹ máa gbọ́ ẹni yẹn ń sọ̀rọ̀ lọ ń bá gbogbo public sọ̀rọ̀ ọ̀rọ̀ ọwọ́ á ní ẹ̀rọ owó president tó stupid yìí o olórí kọmitì tí ń bá wádìí fact ọ̀rọ̀ tó sọ rèé o kí lóun sọ òun ní ẹgbọ́n o ẹ má jàrá lóògùn kò ní bọ́ọ̀bù kankan o ó lè máa rò pé kò wọ́n ní àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní o kò sí nǹkan kan tí a fi lẹ́tọ̀ọ́ àti ju bọ́ọ̀bù kankan lórí ìran rèé owó tó yẹ kó pa tó bá jẹ́ 1,000 naira 700 naira lẹ́tí fi ìyà jẹ tí ò lè kàn lọ́wọ́ láéláé Iran ó ń lù sí 70% èrè tó yẹ kó jẹ níbi òkòwò rẹ̀ látara apá Amẹ́ríkà fi òfin dè é ẹ gbọ́dọ̀ tajà fún ẹ sì gbọ́dọ̀ rajà rẹ̀ tí Iran bá fẹ́ tajà yóò máa gba ọ̀nà kọ́rọ́ndú tẹ́ bá mú $1 Amẹ́ríkà lọ́wọ́ ẹ wà máa fi 36 àbí 30 something thousand owó ránra gẹ́gẹ́ bá ṣe ń fi 1,500 ra dọ́là kan àbí 1,600 àbí iye tá a bá fẹ́ rà kápẹ́rà ní 30 something thousand wọ́n ìrẹ̀ ọkàn ìyẹn dẹ̀ ní mí níbi ọjà àgbáyé tó mẹ́rin nípa ẹ̀ lè jèrè láé ẹ̀ gbọ́dọ̀ mi yé ni ọ̀ ń tasú èmi ń tasú wọ́n ní wọ́n máa ra sùn tèmi ní 1,000 naira wọ́n ní wọ́n máa ra sùn tiẹ̀ ní 100 naira ìjọ òní ẹ̀ tí ń tasú ó jèrè ẹ sì ń pa àṣẹ lórí gbogbo àgbáyé ẹ ń fi àjẹ gbogbo wọn ẹyẹ gẹ́gẹ́ sí lọ gọ́ọ̀ta very simple gbogbo ilẹ̀ ní nuclear bomb mass destruction weapon gbogbo ilẹ̀ ní ẹ wá lẹ́lòmí ọ̀gbọ̀dọ̀ ní ẹlòmí tẹ́ ẹ sì ní ọ̀gbọ̀dọ̀ níhun ẹni tí ọba ti lè máa tẹ̀lé àṣẹ tẹ́ ẹ bá ń pa tí ọba ti lè máa tẹ̀lé ẹni fi rọrùn lẹ kò ní ó síbẹ̀ ẹ tó lọ jà lógun ló ń jẹ́ pé Trump gan ọkọ̀ fàṣẹyìn torí pé kìí pé Trump fẹ́ àtàkì Iran ọ̀rẹ́ ni Iran jẹ́ látayébáyé Amẹ́ríkà kò pé ìwé fún àtàkì Iran ìyá ti jẹ́ ara Iran tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara Islamic Revolution tó sọ̀sọ̀ ìdìbẹ̀ ọkọ̀ dúró bet Israel ń darí Amẹ́ríkà tó ń lò ní àwòsí wọn ó padà fọ́ọ̀sì Amẹ́ríkà lọ jà ogun tí ó yẹ kọjá fúnra Israel lọ yóò lè ti kẹ́kẹ́ gbọ́ ni pé kí Israel nìkan ló ń ja ogun yẹn o ẹ máa gbọ́ tó bá ṣe pé Israel nìkan ní 500 missile plus tó bá lébi méjì mẹ́ta òun náà ni Iran rọ́jò lórí Israel ṣé ẹ máa tẹ́ pè ní Israel kò tọ́sùn state ṣé ẹ máa tẹ́ pè ní Iran gbogbo Israel wọ́n tó 10 million Iran 90 million yẹn kò tó state kankan nínú Iran ní Israeli ọwọ́ ọ̀rọ̀jò 500 missile lórí ẹ̀ láàmú missile tó ní agbára kọ̀yẹ́kẹ́ gbúrò Israeli mà bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀kọ́ àwọn àwọn onídìfẹ́ndì ẹ̀ orílẹ̀-èdè mẹ́rin ní dìfẹ́ndì ẹ̀ gbogbo tí Iran jù pátápátá plane America Stanley ló ti dìde lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n ní ọ̀ṣọ́ fún akọ́ tó lọ jagun ṣùgbọ́n ní àdéhùn ìmùlẹ̀ ayé tẹ́jọ ní o ní pé ànígbà kan pọ̀ rẹ fọ́nà àmọ́ máa gbé ọ síbẹ̀ ni ìyẹn lọ́pàá tó pé tẹ́ bá dọ́dọ̀ àwọn ìjọba kan náà tó lajú wọ́n ní kìí ṣe country wọ́n ní Israel kìí ṣe country military base America àbí Europe ni gbogbo bó ṣe ń jagun yẹn dẹ́sẹ̀ pé France ń bú Israel kógun yẹn tó bẹ̀rẹ̀ ó ń bú Amẹ́ríkà náà sọ pé ọyẹ kọ́mọ́jà ní Gaza mọ̀ síbẹ̀ wáyé tí gbogbo oyé tẹ́ ń bá já mísáì Iran tó bá jẹ́ mísáì Iran bẹ́ẹ̀ náà ni Britain náà gbogbo ọ̀nà dìde pẹ̀lú owó
pẹ̀lú play wọn ṣe wá rí gbogbo mísà Iran tó wá wọ ọbẹ̀ ọ̀pọ̀gọ́rùn lọ́ba yìí wọ́n jẹun mísà Iran tó wọ ọbẹ̀ ó sì bà more than 36,000 ilé owó dànù nítorí tó fi stop nù wọ́n àmọ́ pé Iran ní agbára tó báhùn wà lẹ́wọ̀n ọmọ wọ́n ní Iran àwọn ti bá gbogbo kí ní ẹ̀jẹ̀ báyìí o nǹkan kan o wọ́n wí pé inú kàtẹ́ torí ẹ̀ lọ́ra ni pé Iran láì tí ìbàjà ó ti di orílẹ̀-èdè tí àwọn èèyàn fẹ́ máa respect wọn ò sì fẹ́ kí orílẹ̀-èdè kan tó bá jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí kó wà ní orílẹ̀-èdè tí wọ́n máa respect kódà Iran láàárọ̀ yìí minister of defence rẹ̀ ó ti wà ní China kí ló dé China tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ìmùlẹ̀ tó lọ títí láàrin wọn àti Iran ẹni tí Iran gbára lé ní Russia but Trump àti Putin ọ̀rẹ́ business friend ni wọ́n tó lé wọ́n ti fi Ukraine parí Iran wípé ọ̀dà àti Iran àti Gaza ìwọ Amẹ́ríkà mú jọ ẹ̀ fún Israel ẹ̀yọ̀ ǹda Ukraine fèmí náà ìjà ń ṣe láàrin ara wọn nù ẹ̀ẹ́dì gbogbo ìjà tó ẹkọ́ burú jù lágbàáyé lónìí tí Trump bọ̀bà tí ìdè láàrin Russia àti Amẹ́ríkà ní abẹ́ẹ̀kọ́ ni láti gbìjà Ukraine máyẹ̀ká change ìbírí torí pé àdéhùn ni pé ẹ finish Gaza kẹ́ẹ̀dẹ̀ finish Iran àwọn ti ta Gaza àti Iran fún ọ àwọn ìkejì Hormuz wọ́n pè ibìkan ní Hormuz area odò ní gbogbo ship pátápátá tó fẹ́ gbé business ẹ̀ kọjá lọ sí Europe àdúgbò láti Europe yóò gbàbẹ̀ tí ra ń bá ilé tí gbogbo àwọn Amẹ́ríkà yẹn ni wọ́n sọ́ọ̀tì Britain wọ́n sọ́ọ̀tì àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà tí wọ́n sọ̀tá àwọn náà sọ́ọ̀tì ṣùgbọ́n ní tí ó jèrè òun náà ni Russia nítorí owó èrè tí ó jẹun ẹnu ọjọ́ méjìlá tí wọ́n fi jaun tẹ́kọ̀ wọ́n tó sì sìn owó Russia ti pọ̀ sí nítorí owó tara tiẹ̀ tí wọ́n ní ọ̀jẹ̀ wọn bá kìran pé kókò wọn máa lọ bí ọ̀rọ̀ máa lọ at the same time gbogbo ibi tí Amẹ́ríkà kọlù ló bò Russia gbọ́ pé ń kọlù bí o àǹdẹ̀ká tó kọlù àti Israeli àti Amẹ́ríkà ibi kan bẹ péré nínú àwọn mafáyìlú àwọn nuclear base Iran àwọn àdìbẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ kí ló ní Russia ń ṣiṣẹ́ lọ́wọ́ ń bẹ̀ kọ́mí Russia ní ṣiṣẹ́ lọ́wọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ sọ fún akọ́ ẹ̀mọ́ bìbẹ́ o nítorí mú kó ọjà nù títọ́ka sí pé wọn ò ní ẹ̀mí eré sí kíni o mùsùlùmí kankan especially Iran ẹ̀mí kíni wọ́n ní business kò sí alágbára ayé kankan tó wà pẹ̀lú wa for information àti defence at attack Iran nìkan ló gbé àmọ́ Israeli defence ẹ̀ ó kélé àní ní tí wọ́n sì lọ kó bàálù lọ jàrá lógun ní pé ó ní tẹ́ ẹ báyìí lè báwọn jà pẹ́rẹ́ gbogbo bí tẹ́ ẹ ní military base sí àti gbogbo bí tí ṣíìpù yìí ti ń wá epo àti gbogbo bí tẹ́ ẹ jókòó sí pátá ní mísà ìmìlẹ̀dé yóò sì débẹ̀ ṣẹ́gbọ́n Iran ti wíwá wọn wà lọ attack Iran wọn wà lọ dúró sí Israel wọn wà jẹ́ kí bọ́ǹbù Iran kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe ní kíni o Israel ṣe ti gbọ́ nítorí pé omi ń sọ báyìí ni pé ẹ lọ gbọ́n o ọ̀tá àwọn olè fẹ́ràn wà láìlẹ́kùn àárín òwú bẹ́ẹ̀ wà láńtọ́rọ̀tọ̀ àǹkàlì Yahudu wọ́n lọ́nà sọ̀rọ̀ ọlọ́run àti Júù àti kiri yóò èyí ò ní kiri yóò ti máa ń bá wọn ájà òkè sí òtí ọba ájà òkè àmọ́ Yahudi àti ọ̀tá wa nù kiri yóò láyé wọ́n ní yọ́nú sí wọ́n bá ní yọ́nú sí ọkùnrin kí ó ṣe bí Iran ní ó fẹ́ pé ọ̀tá ni wọ́n mọ̀ inú tí wọ́n nù mí kọ́ ọ̀fẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ láti wí bẹ́ẹ̀ àtàtà tàbí àmì látàn àfi tó bá lè di Christian tàbí tó bá di Júù náà ń gbà tó sì mọ̀ bẹ́ẹ̀ Iran sì múra ẹ má wọ̀ rí wọ́n múra débi wípé tó bá yẹ pé gbogbo yín ní ń bàjá in tí ó tó báyìí jà wọ́n pèsè ó sì pèsè wọ́n rò béèrè ni wọ́n rò bí báyá àìlówó lọ́wọ́ rẹ̀ kò lè owó lè yàn fi ní wẹ́pọ̀n owó ní Saudi fi ṣe tiẹ̀ Saudi láàrin kò kìíní sípò kẹta lọ́wọ́ lágbàáyé inú ẹ ti náwó lórí defense jù láì lógun ọ̀gá tí ọjà ìgbà tó wà àti àwọn jàmáà ẹ̀ka kékeré nù Yemen tí wọ́n jọ jà pápápá lọ́sọ̀ rẹ̀ náà ẹ wá wà àwọn alágbára bọ́n sì kóra wọn jọ lọ́dọ̀ Israel
wọ́n láwọn fẹ́ jẹ́ kó nira fún un síbẹ̀ ẹnu mísà Iran tó wọlé ọ̀nà Israeli ní $12 billion tó bàjẹ́ ní lọ́jọ́ 12 péré every day ní $1 billion ní wọ́n bá wọn pè ní $1 billion ló waste gbàtọ́ wá tí Iran wá àtàkì káyìn ní wọ́n á rí wípé ogun ìgbọ́dọ̀ stop especially Israel ó ń fúnlẹ̀ mọ́ Amẹ́ríkà lọ́rùn túrú àwọn èèyàn ẹ̀ tí ń bẹ ní Amẹ́ríkà pé kámẹ́ríkà ò dá sí tójú ọ̀bà dá sí òun ti padà discover pé òun ò lè dára mù France ní láyé òun ò lè dá sí torí pé tó wọ́n bá dá sí òun ní ìdí house dè rèé àwọn supporter Palestine wọ́n ti gba house mẹ́wọ̀n lọ France sọ bẹ́ẹ̀ náà ni Britain náà sọ bẹ́ẹ̀ pé ìlú òun ọ̀dàrú tó ń bá lọ attack Iran tí wọ́n lè defend díẹ̀ tẹ́rẹ máa attack ẹ̀ wọ́n dẹ̀ defend ẹ̀ sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ tó parí gbogbo ẹ̀ wọ́n wá rí wípé tí ogun yọ̀ọ̀bà stop fúnra Israel gangan lórí ojú ara ẹ̀ Israel ó ṣògbó ìjọba ṣe ni pé wọ́n wá bára ń sọ̀rọ̀ láwọn ní kò sí tọ́jọ́ àyàfi kó wọn orí wọ́n ti sọ wípé tí Amẹ́ríkà bá fi lè kọlù wọn kọlù padà wọ́n á jọ sọ láàrin ara wọn padà kọkọlù wọn kọjẹ́ káwọn mọ̀gbà tí mísáì rẹ̀ ó wà àtàkì àwọn nù Kọ́tọ̀ àti Ráàkì torí tí mísáì rẹ̀ tí kọ̀ọ̀n ọ̀bà mọ̀gbà kí wọ́n múra dáadáa wà láì wáì tíra náà wàá gbà láti jẹ́ kí wọ́n ojú méjì lónìí o ojú aláwọ̀kọ́ ni awo ayé òun náà wà ń bẹ̀ kílódé torí mi ń bẹ́ńlẹ̀ náà ni pé àwọn arúsùn náà lọ tà á wọ́n kà gbéra mọ́ra ni ìlànà ìdẹ́ sọ fún wọn ò bá yín sọ̀tá tí wọ́n bá fi àjẹ yín tẹ́ ìbá sọ́pọ̀tì wọn ní ìsìn wọ́n máa wo yín rẹ̀ ni wọ́n ti mọ̀ yìí pé táwọn bá mú Iran nìkan sọ́tọ̀ gbogbo àwọn orílẹ̀-èdè lábásá dé wọ́n rùn wọn lẹ́ẹ̀kan náà ni wọ́n wá lo plan àsìkò yìí láti mú sọ́tọ̀ lẹ́yìn ìgbà tí ìyà ti jẹun náà tí nǹkan ti bàjẹ́ lu ẹ̀ tí kò sí lábá àkàtọ́ dá sí ìkejì gbogbo bọ́ọ̀mù tí Iran yìí sí Kọ́tọ̀rù yẹn ṣe ìbá Amẹ́ríkà ló yìí sí ó dẹ̀ sọ pé Amẹ́ríkà mo yìí sí ó wọ́n fẹ́ fi bàárẹ̀ wọn àti Kọ́tọ̀rù mẹ́jẹ ni ìmúralẹ̀ ẹgbẹ́ gbọ́n tí wọ́n sọ ìmúralẹ̀ fogun méjì ń bọ ogun ìparí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ogun tí wọ́n bá ń jagun kí wọ́n bá wà lójú kan náà àti Iran àti Muslim world àwọn ènì ṣùgbọ́n believe pé tí ọba ti ṣe Iran bẹ́ẹ̀ Iran nìkan ló serious ló ní weapon tó fi lè kojú àwọn ti báyé àwọn tó tún lè jàjẹ́ òun náà ní Iraki number 1 ní Iraki wọ́n ti báyé ẹ̀jẹ̀ kò lè jà mọ́ Syria náà lè jà wọ́n ti báyé ẹ̀jẹ̀ kò lè jà mọ́ Libya ló tún lè jà wọ́n ti báyé ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ pa àwọn tí ń bẹ ń bẹ̀ tí wọ́n jẹ́ olórí original tí wọ́n wọ awo ayé tán so gbogbo ẹ̀ pátá conspiracy lórí Muslim world ogun mi ń bọ́ o mo tún sọ fún yín lórí mẹ́mbà rí ogun ìparí o ṣùgbọ́n ogun wọn tí ń jà lọ́wọ́ yìí ogun tí wọ́n ti study tí wọ́n plan àwọn ọlọ́pọlọ ló gbé kalẹ̀ ẹjà báyìí ẹtún jà báyìí sáà mọ̀ pé nǹkan ó gbóná dé nígbà wọn bẹ̀rẹ̀ Gaza sáà mọ̀ pé yóò dé Syria sáà mọ̀ pé yóò dé Lebanon sáà mọ̀ pé yóò kan Yemen sáà mọ̀ pé yóò dé Rangan sáà mọ̀ ẹ tún rí mi ọpọlọ nù ìyẹn láwà ní kankan lónìí láàmú sùnmí àwọn olórí wa gan tẹ bá wọlé bíbá ẹrù bọ ya wèrè rí ni bí nǹkan tó jáde tó lóhun wọ alúà wọn ń tẹ aṣọ fún mi fọwọ́ ní ń gbẹ lọ́rànjú gbogbo ìgbà tó fi wá lọ àwọn oṣù mẹ́ta kò kírun ó tún wá jáde àwọn mùsùlùmí náà tó lọ́rọ̀ ọ̀pọ̀ àwọn sẹ́wù sí fún wèrè fún kébè ìyẹn tó ti ya wèrè ní alúà ọ̀nà àdàbà mo ṣe wà lọ́dọ̀ ti àná ṣé ọwọ́ rọrùn fáwọn ọ̀dẹ̀ káwọn ènìyàn àwọn ọlọ́gbọ́n sọ̀rọ̀ rọrùn fáláìmọ̀ kan kó wín ní onímímọ̀ sọ̀rọ̀ rọrùn fáwọn tí ó tò tí wọ́n organize ara wọn kó wọ́n lọ fèsì àtọ́ organize ara wọn ẹgbẹ́ pẹ́ ṣe ń dọ́gbọ́n fúnra wọn wọ́n fẹ́ kojú ara wọn wọ́n ń tara wọn fúnra wọn abẹ́ẹ̀kọ́ ni sáwà sí gbọ̀n báyìí ìjọ làá gbọ̀n subhana rabbika